Apata Uyes Attainment TV, your #1 birthday arena. Tèmi dayọ̀ tèmi tọ́pẹ́ ọmọ àmúdá. ọdún ayọ̀ wá sọ̀pọ̀ ẹ̀ o. Àpáta ewì tèmi tọ́pẹ́ tèmi dayọ̀ tèmi tọ́pẹ́ èmi tí mo gbẹgbẹ́ lọ́wọ́ Ajíkọ̀pẹ́ Àgbàlá àṣegbàǹgbàlà lágbàlá wà tó gbégbá lọ́wọ́ mo tún gbàgbá lọ́wọ́ alágbàlá ọ̀rọ̀ dìkara àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá ni mo kọ́kọ́ mọ àmùdá tí ń lò gbà olórúkọ ńlá lèmi fẹ́ mọ́ kí arẹwà ọkùnrin tó nà délẹ̀ tó dúró déédéé tó túmọ̀ lára fẹ́rẹ́fẹ́ ọmọ àmùdá oníwà erékeré mi kọ́ onílárí onítẹríba onílárí oníwà tútù bí àdàbà tèmi tọ́pẹ́ tèmi dayọ̀ tèmi tọ́pẹ́ àmùdá òkú oríire ọdún ọjọ́ ìbí tòní ọmọ olóyè mẹ́kù ọmọ àkúrẹ́ kò lómi méjì kó péjèèjì lálà aláṣẹ bẹ́ẹ̀ aládòmí arẹmọ ọmọ onígi mẹ́ta tòkè ẹ̀dà èkíní sọwọ́ èkejì ń ṣoyún ẹ̀kẹta níṣu àlárí bàbá sọ bọ́mọkùnrin àkúrẹ́ bá ń toko bọ̀ àfàgàdà pẹ̀rin wálé bọ́mọbìnrin àkúrẹ́ bá ń todò bọ̀ àbòsí mẹ́lò pẹ́fọ̀n òsì kì í ta àkúrẹ́ kó mọ̀ lálá alátèmi ń bẹ nínú èyè mi alátìẹ́ ń bẹ nínú èyè rẹ ọmọ àmùdá ọmọ amúdàlẹ̀ mógún ẹnu pani wò ó máa gbọ́ mi yé ọdọọdún báyìí ní sápó orúwé ọdọọdún nírú máa ń sọkún ọdọọdún lẹ́rù wá ń wà ọdọọdún nìrókò ń sọgbọ̀n abiyaya níṣó àádọ́ta orí ẹjẹ́ kó pẹ́ orí ẹjẹ́ kó dára lẹ́wà bí ọ̀ṣun orí ẹjẹ́ kó gbó orí ẹjẹ́ kó dàgbà alágbà kó pẹ́ láyé ilé iṣẹ́ rẹ ò ní jóná ò ní wàkísà kẹ́yìn aṣọ ò ní fọjọ́ lọ́jọ́ lọ ò ní fàìsàn lògbà happy birthday to you na and I wish you long life and prosperity. Tèmi dayọ̀ tèmi tọ́pẹ́ ọmọ àmúdá. ọdún ayọ̀ wá sọ̀pọ̀ ẹ̀ o. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.